وعلى آله وأصحابه أجمعين، لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe ká máa lo oògùn àrùn, oògùn ìwòsàn ara támùdí bá ń ṣe wá lára. Ọba yìí lọba tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa. Ọba yìí ló wá ṣe ìmọ̀ wá ìrànlọ́wọ́ pẹ̀lú èṣù nípasẹ̀ oògùn. Ọlọ́run ṣe é léèwọ̀, ó sì kan lẹ́tọ̀ọ́, ó sì kan léèwọ̀, nítorí pé èyí tó ṣe lẹ́tọ̀ọ́ yẹn oore ń bẹ ń bẹ fún wa. Èyí tó ṣe léèwọ̀ pé ká má débẹ̀ táyì jáde láyé nítorí ká má bàa sórí burúkú ni. Ọlọ́run ọba tó wá tó bẹ́ẹ̀ fún wa, ọ̀dà ká dúpẹ́ fọlọ́run ọba náà. Torí tọ́lọ́run ọba ṣàlàyé ẹ̀, tá nábì ọ̀ ṣàlàyé ẹ̀, gbogbo ẹ̀ náà láà máa ṣepọ̀. Àdánwò ọmọ wa bá wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run fẹ́ni tó ṣàlàyé fún wa ìyàtọ̀ tí ń bẹ láàrin oògùn ìwòsàn àti oògùn ẹbọ. Òun náà lànàbí wa Muhammad. Àánú Ọlọ́run kó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátá àti gbogbo àwọn ará ilé rẹ̀. Mo kí àwọn bàbá wa ọba ìlú Ìlérò. Mo kí àwọn bàbá wa ìmáàmù àgbà fúnlù Ìlérò. Mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń jí sí Ọlọ́run pátá nílùú Ìlérò. Mo kí gbogbo àwọn bàbá wa, àwọn ìyá wa àti gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń tanná sọ́nà káàkiri. Mo kí gbogbo wa ìpè àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa. Èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́, òun náà lọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run sọ, Ànábì sọ. Èyí tó sì wá dá nínú ojú ọ̀nà tẹ́yẹ máa ń tọ̀ lórí gbogbo tẹ́yẹ ọba ṣe nínú ẹ̀sìn àtayé, òun náà ni tí súnà bá faramọ́. Gbogbo àwọn bí súnmọ́ lọ́wọ́ ọba tá a bá lẹ́rìí fún un Kùránì táàrí nínú àdísì ní ètò lẹ́sìn ìbídíà ni wọ́n máa ṣe kí ni wọ́n máa ń pè. Ànábì sí ní gbogbo bídíà àánú ni, àánú sì ní bí yẹn bá ṣe é, bí yẹn bá wọnú àánú yóò gbẹ̀san, àmọ́ iná lẹ̀san rẹ̀. Ọlọ́mọ ṣe wá lọ́mọ aná, ọlágbára Ọlọ́run ọba wa. Èyí tí wọ́n ní ká gbéyẹ̀wò nírọ̀lẹ́yìn, ọ̀rọ̀ tí ó dàrú púpọ̀ nílẹ̀ Yorùbá ni, kò sì yẹ kó dàrú, àmọ́ torí pé àkéwú, ẹni tí ó bá ti kéwú kò ní máa yàtọ̀ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀, kò ní máa yàtọ̀ láàrin igbó àtọjú ọ̀nà, kò ní máa yàtọ̀ láàrin súnnà àti bídíà, kò ní máa yàtọ̀ láàrin tàwhídì àti ṣíríkù, kò ní máa yàtọ̀ láàrin oògùn ìwòsàn ara àti oògùn ẹbọ. Torí ẹ̀ làwọn àfáà fi wá sọ fún wa pé àwa tá a ké ká má dákẹ́, ká máa ṣàlàyé fáwọn tí ò ké káwọn náà lè bá a mọ̀, nítorí pé torí wọn náà lásìlẹ̀ lè kéwú. Àwa abẹ́lẹ̀ wọn bá àdáwò tí bá àyàn tí yẹn fi katira tí ó rododo tí ó lòun ò ní tẹ̀lé, ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Al-Islamu al-farqu bayna ad-dawa'i was-sihr. Ètò wọn ní ká gbéyẹ̀wò náà ni ìyàtọ̀ tí ń bẹ láàrin oògùn àìsàn ara àti oògùn ìwárànlọ́wọ́ pẹ̀lú èṣù. Bó ṣe jẹ́ pé méjèèjì náà oògùn ni wọ́n ń pè é. Nílẹ̀ Yorùbá tí wọ́n bá ní oògùn orí fífọ́, oògùn náà ni. Tí wọ́n bá ní oògùn tí wọ́n máa ń fi mú olè, ẹ̀gbọ́n, oògùn tí wọ́n fi mú olè, oògùn náà ni. Wọ́n sì mú lóòótọ́, wọ́n fògùn yẹn mú,
sẹ́wọ̀n pé kìí ṣe pé àárẹ̀ ń ṣe olè láfún lágbo oògùn náà ni. bẹ́ẹ̀ bá wá ń sọ nílé Yorùbá tó bá ní oògùn ọ̀dá àwa ni má sọ bẹ́ẹ̀ mọ́ ìsọkúsọ ló ń sọ yẹn èwo ń bẹ̀. bẹ́ẹ̀ bá ń sọ nílé Yorùbá tó ní oògùn dá àwọn abẹ́rẹ́ pé ìsọkúsọ ló ń sọ yẹn èwo ń bẹ̀. èèyàn gbọ́dọ̀ yanu kó ní ọ̀dà kọ̀dà àfikọ́ ṣàlàyé èwo ní ń sọ nítorí méjèèjì oògùn náà la ṣe kí ni oògùn là á pè é panadol oògùn là á pè é pàrọ̀ náà kí là ń pè é jẹ̀mọ́ wọ́n náà yà ń pàrọ̀ kí yẹn ṣubú kọ́ máa wá tán kí là ń pè òun náà jẹ̀mọ́ oògùn bẹ́ẹ̀ ètò ọ̀kan wá dá ọ̀kan ò ṣe kí ni ọ̀kan ọ̀dà alìsílámù ẹ̀yọ́ màyá mi nínú ìlérò ẹ̀rí ìsìláàmù yìí táwọn ń ṣe yìí tá a bá lọ́wọ́ bàbá wa tọ́lọ̀ ní kábàrà wa nínú ẹ̀ ọlọ́mọdé á kó ń bẹ̀ dínú ṣáàmìlú li shu'uni jami'il hayati kulliha ẹ̀sìn tí òfin kankan lẹ̀ fún wa àfikọ́ sàlàyé àní sọ̀rọ̀ àní pọ́blẹ́mù àwa tá a bá ti gbẹ́sìn yìí o ọlọ́run ti ta wá lọ́rẹ gan ọ̀rẹ́ tó ta wá náà làgbóyè ẹ̀sìn wa anábì ní ma yuridillahu bihi khayran yufaqihuhu fid-din anábì lẹ́ni tọ́lọ́wọ́n bá aláàtọ́ bá fẹ́ ṣe lórí àgbóyè ẹ̀sìn ní òfin tó bá ti fún lágbóyè ẹ̀sìn ó ti ní ìmọ́lẹ̀ tí ó máa fi rìn nínú ayé kò ní kọlù gànà kò ní jásíkọ́tà. ẹ̀sìn wa yóò ṣàlàyé fún wa hallun lil mashakil al-udwiyyah al-badaniyah tí àárẹ̀ bá ń ṣe wá kí làbáyọ nítorí pé káàárẹ̀ ọmọ ṣe wá yẹn kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí i. àwọn kan sàárẹ̀ lọ́wọ́ bí o ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹlòmíì àárẹ̀ tiẹ̀ dá a mọ́lẹ̀ ẹlòmíì àárẹ̀ tiẹ̀ kọ̀dá amálẹ̀ ìrìn káàkiri kọ́dà ẹlòmíì nǹkan tí ìrìn káàkiri ń gbà mí àárẹ̀ tí ń ṣe ó burú ju ẹni tó dòkó lé lọ. àmọ́ pé nìkan wá ń bẹ tí ò ní sàárẹ̀ ẹni ó bá ti sàárẹ̀ kọjá àárẹ̀ tiẹ̀ náà ló ṣe kọjá yẹn ẹni tí ó bá ti sàárẹ̀ òun náà padà sàárẹ̀ torí alimaradu sunnatullahi alkauniya ká máa sàárẹ̀ ká sì máa gbádùn ọlọ́run fi pílánì ayé ni kò sẹ́nìkan tí ń bẹ ní ayé tí ń lọ tí ń bọ̀ lẹ́dàá tí ò ní sàárẹ̀ kódà àwọn ẹranko ń sàárẹ̀ àwọn ẹyẹ ń sàárẹ̀ àwọn adìẹ ń sàárẹ̀ àwọn ẹja inú omi ń sàárẹ̀ gbogbo tí ń mí ní máa ń sàárẹ̀ àwọn ànábì ọlọ́run kọjá wa àwọn náà ń sàárẹ̀ ọlọ́run sọ nínú Al-Qur'an a'udhu billahi minash shaitani rajim nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ànábì Ibrahim sọ pé fa idha maridtu fahuwa yashfin fa idha maridtu tọ́ba rẹ̀ mí fọwọ́ yẹ ṣfin ọlọ́run bá ní fún mi lálàáfíà ọ̀rẹ́ anábì Ibrahim àbí ọ̀rẹ́ jẹ́mà bàbá àgbàgbọ́ nìyẹn kò sẹ́ni onírúgbàgbọ́ tiẹ̀ mọ́ lẹ́yìn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹ̀yin sàhábà ó ní bẹ́ẹ̀ ṣe ń sáré lèmi náà ń sáré o ó ní kọ́dà ìlọ́po ìnira méjì tẹ́yìn máa rí tẹ́yìn bá ń sáré ni wọ́n máa fi ń kan èmi tẹ́yìn bá ń sáré tẹ́yìn bá ń fọ ẹyin dédé pain ìlọ́po méjì ìnira tẹ́ ẹ̀ máa rí torí bá ń fọ yín ni wọ́n máa ń fẹ́ mi torí bá ń fẹ́ mi. àárẹ̀ yín kọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá sí i àárẹ̀ ọmọ kékeré wà àárẹ̀ ọ̀dọ́ wà àárẹ̀ àgbà wà àárẹ̀ yín kò sí ọgbọ́n tẹ̀yẹ̀ fẹ́ dá sí i tí òfin ní sàárẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò bára rẹ̀ bá yá ó tún padà sàárẹ̀ mi ara rẹ̀ ó tún yá ó tún sàárẹ̀ mi sórí àárẹ̀ yẹn yóò wá dakọ̀ ọmọ solution nítorí pé àárẹ̀ tí ń ṣe lòmíì àárẹ̀ ní sábàbí tẹ́lòmíì fi dolórí burúkú láyé àárẹ̀ náà ló ṣe é tó fi wá bayọ kólébà gbádùn kólébà lálàáfíà tí wọ́n fi wá pókọ rẹ̀ nínú Islam àárẹ̀ náà ló ṣe tí wọ́n fi pókọ rẹ̀ nínú Islam tó fi jẹ́ mùsùlùmí ma ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. al-adillatu al-warida min al-Qur'ani ala jawasi at-tadawi qawluhu ta'ala káwá lo oògùn àtàdáwí káṣọ oògùn òwòsàn wọ́n ní ewé yìí o wọ́n ní egbò yìí o wọ́n ní òróró yìí o ọ̀yà ẹgún papọ̀ ẹlọ́ papọ̀ ẹjọ́ papọ̀ ẹfun papọ̀ ẹ wá lò ó ẹ máa fi ra ni o àbí ẹ máa jẹ oògùn àrùn ni wọ́n pè é tí wọ́n pè ní àtàdáwí nìyẹn ẹ̀sìn Ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ tó bá ti ń ṣoògùn àrùn tí wọ́n torí ẹ̀ fún wa ṣé àmọ́ pé gbogbo àwọn ìwòsàn kálukú náà ń gbìyànjú ni
pé ewé yìí dáa fún àrùn báyìí egbò yìí dáa fún àrùn báyìí. kẹ́nìkan wá ní bọ́bá rẹ̀ èèyàn gbọ́dọ̀ lògùn òwòsàn èèyàn gbọ́dọ̀ lògùn òwòsàn kéèyàn ológun òwòsàn kódà onítọ̀hún kò gbára lọ́lọ́run á ní ó sì kéwúkéwú bọ́bá rẹ̀ ni àá máa ń lògùn ni ọba sì wọ́ o lè ṣàdúrà nìkan kọ́ máa ń lògùn àmọ́ tó bá ṣàdúrà torí pé àárẹ̀ ò tí ì lọ kó lògùn kìí ṣe ìwọ̀ fún ọ àbáhù Allahu ta'ala wa rasuluhu sallallahu alaihi wasallam ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ kó lògùn ọlọ́run gan fún rẹ̀ sọ fún wa nínú Kùránì pé kíní kan bẹ oògùn kan bẹ tí ń dìwé fún yín nínú Suratul Nahl ọlọ́run bá dìwé rẹ̀ ọlọ́run bá ní oògùn ní ẹ máa lò tẹ́ ẹ bá lò ẹ máa lálàáfíà. ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run bá Allah sọ fún wa nínú Suratul Nahl àyà 69 ọlọ́run bá ní yakhruju min butuniha sharaba ọlọ́run bá ní àwọn oyin tí wọ́n máa ń fò káàkiri wọn ẹ̀rí pé àwọn nǹkan mọ́mú kan máa ń jáde lára wọn mukhtaliful alwanu kọ́lọ̀kọ́lọ̀ ní ọjọ́ o ẹ̀rí èyí tó dàbí tàdáwà yóò dúdú ìmí yóò pọ́n ìmí yóò funfun ìmí yóò pọ́n rẹ́súrẹ́sú ọlọ́run bá ní kọ́lọ̀kọ́lọ̀ ni mo ṣe fihi shifa'un nas kí ni ọlọ́run rí fà sí ẹ̀jẹ̀ máa oyin ọlọ́run bá ní fihi ó wà nínú oyin náà shifa'un linnas ìwòsàn fáàrí ara fún gbogbo ọmọ èèyàn kádà kìí ṣe mùsùlùmí nìkan bọ́ọ̀ bá ń ta oyin sí ìyá Sunday ọwà ọ̀tọ̀ yin fún ìyá Deborah ọwà ọ̀tọ̀ yin fún ìyá Kọ̀ǹfọ̀ ọwà ọ̀tọ̀ yin fún oyin kìí ṣe fáwọn mùsùlùmí nìkan ọlọ́run bá ní fi shifa'un linnas ọlọ́run bá ní ìwòsàn ní fún gbogbo ọmọ èèyàn ìwòsàn níbi kíni níbi àárẹ̀ tí bá ń ṣe wá láà inna fi dhalika laayatin liqaumin yatafakkarun ọlọ́run bá ní inna fi dhalika inna fil asali ọlọ́run bá ní mo fi sínú oyin kí ni mo fi síbẹ̀ àmì tá a fi mọ̀ pọ́lọ̀ ń bẹ liqaumin yatafakkarun fáwọn tí wọ́n bá ń ronú nínú oyin àwọn tí wọ́n bá nírò rí tí wọ́n nírò nú àwọn ni wọ́n mọ̀ pé oyin jẹ́ àmọ̀ pọ́lọ̀ ń bẹ. ta ni fún yàn ní ìwòsàn jama ọlọ́run ọba ta ló ní ká máa lá oyin jama ọlọ́run ọba ọwọ́ ní ká lóògùn òwòsàn ọ̀dà àbí ẹni bá lóògùn òwòsàn kò gbára lọ́lọ́run aláàtí ó ní agbára léhùn òun náà ló tún darí wa lọ bí ká máa lo oyin tọ́lọ́run bá ní kéèyàn máa lo nǹkan bẹ́ẹ̀ bá lo èèyàn ń sin lọ́ọ̀ ni àbí kèsè pé ń sin lọ́ọ̀ èèyàn ń sin lọ́ọ̀ ni yìí sì ń gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu yóò máa di wòlíì pẹ̀lú ẹ̀ ọlọ́run júwe nǹkan ó júwe nǹkan kan fún ọ èyí ṣe dókítà wa aláàjúwe nǹkan kan fún ọ wípé kíní ìyẹn mójútó ọwọ́ amójútó ọwọ́ aláàrẹ̀ ń sọ ó sì ń kọjá bí wọ́n ti ń toyin wọ́n ń gbóyin déwájú rẹ̀ oní alábàámusa ó dìgbà míì. àmì tá a fi mọ̀ pé Ọlọ́run bá ń bẹ iná ní oyin lílá Suratul Nahl oyè àyà 69 ní Ọlọ́run bá aláàtí ń bá wa sọ ta ló ní ká lo mẹ́dísìn báyìí ta là kọ́kọ́ ẹni tó pè wá lọ bí mẹ́dísìn Allah wa shafi'u wallah Ọlọ́run bá yìí náà lọ́ba tí ń fún yàn wòsàn lakin ja'alahu sababan min asbabi shifa ó wá fi ṣe sábàbí nínú àwọn sábàbí téèyàn máa fi ń gbádùn àwọn ará kan bẹ tó jẹ́ pé omi nìkan ló máa mu ó sì gbádùn tó bá mu mi ò ní gbádùn omi lásán ọlọ́run sọ mi yẹ ó fi ṣe sábàbí ta ní fún yàn ní ṣèfà ìwòsàn ọlọ́run. jaa al-a'rabu ila rasuli sallallahu alaihi wasallam àwọn alárúbáwá oko nígbà wọn gba ìsìláàmù tán oògùn méjì ló wà lọ́dọ̀ wọn wọ́n ní oògùn ìwòsàn wọ́n sì ní oògùn ẹbọ wọ́n wá lọ lè bó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn ni wọ́n kó lé wọ́n lè bá nábì wọ́n ní ìwé òjíṣẹ́ ọlọ́run anatadawa ṣé a máa ṣe dàwá àwọn àbá ilẹ̀ yorùbá wọn ní ọmọ dàwá dàwá kò yé ọ̀rọ̀ yé yọ mọ̀ dá gbogbo ẹ̀ papọ̀ wọ́n ní anatadawa ṣé ká máa ṣe dàwá ṣé ká máa ṣe oògùn òwòsàn faqal anabi sọ pé tadawa o anabi ni ẹ máa ṣe oògùn òwòsàn fa inna Allah azza wa jalla lam yada'a da'a ọlọ́run bá òfin àrùn kan kalẹ̀ sílé ayé illa wada'a lahu shifa'a àfikọ́ jẹ́ pé ọlọ́run bá aláàtí fi ìwòsàn rẹ̀ sérí ilé ayé bẹ́ẹ̀ bá wá wá ayé padà kan coronavirus ogun rẹ̀ ń bẹ wọn ò tí kan ní ọlọ́mọṣà dín orí kan mọ́jẹ́ orí ìlú ti wá ń bí o ẹni bá mú tọ́ba ilé yẹn wò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti gbé tiẹ̀
kò sí tí ò lóògùn ọlọ́run bá nínú àánú ni ọlọ́run lágbára kó fún wa níwòsàn láì lóògùn àmọ́ fi àwọn egbò àtewé àti gbogbo àwọn ìwòsàn yìí ó fi sàmì táàfin mọ̀pọ́lọ́ ń bẹ ọlọ́run bá ń bẹ ọwá ní kó òrùn ọmọ jáde òrùn já mọ̀pọ́lọ́ ń bẹ sánmà já mọ̀pọ́lọ́ ń bẹ ìràwọ̀ já mọ̀pọ́lọ́ ń bẹ ilẹ̀ tọ́tẹ́ pẹrẹsẹ já mọ̀pọ́lọ́ ń bẹ ayatullahi kathira àmì táàfin mọ̀pọ́lá wà pọ̀ nínú ẹ̀ náà ni oògùn ìwòsàn ọlọ́run bá fi ìwòsàn síbẹ̀ kálí mọ̀ kó ń wà láyé lògùn ìwòsàn ọlọ́run lè fún yẹn wòsàn. Ànábì wa sallallahu alaihi wasallam ó fà mí ti àwọn lárúbáwá oko yìí pé ẹ má jẹ́ ọ́ dàrú ogun ẹbọ ní kẹ́ ẹ má ṣe ẹ má ṣe ogun ìwòsàn yín lọ ẹ̀yà ará lérò èmi náà ń sọ fún yín pé tàdáwà o tàdáwà o gbogbo ẹni tó bá mọ ogun ìwòsàn tó dájú ẹ máa ṣe ẹ máa tà ẹ máa fi ṣiṣẹ́ ṣe ẹ máa gbowó ń bẹ̀ ẹ máa gbalada ẹ máa gbalada ẹ máa tú àwọn yẹn lẹ́kọ̀ọ́ nínú òde jẹ̀díjẹ̀dí ní dààmú ẹlòmíì ayé ni wọ́n pè ń ṣe bẹ́ẹ̀ bá kí agbó fún lára rẹ̀ ó balẹ̀ yóò pe ayé ti túwọ́ ayé kọ́ jẹ̀díjẹ̀dí ní dà á láàmú. عن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم أفاو أبو هريرة أني أوجه كبي أنه سمع رسول الله صلى الله عليه وسلم أولو بو النبي صلى الله عليه وسلم في الحبة السوداء شفاء من كل داء إلا السام النبي نسيري يسوع حبة السوداء أتلو روناو Ànábì ní alhabatu sauda òun ni wọ́n pè ní black seed Ànábì ní shifa ìwòsàn wà ń bẹ min kulli da fún gbogbo àrùn tí bá ń ṣe èèyàn láyé illa sáàmù nìkan nípa rẹ̀ ọ̀ká habatu sauda ipa rẹ̀ ọ̀ká sáàmù kí náà ń pè ní asáàmù jama almautu Ànábì ní kọ̀ọ̀ràn kíkú ọmọ pa ó bọ́ọ̀ bá lò tán tọ́lọ́mù bá ní àárọ̀ ọjọ́ níjọ́ tí wọ́n bù fún ọ pé ó kú láyé ńjọ́ yẹn o mọ́tòrí pé olú abátòsọ̀dá ọ̀wá kú ó kú kọ̀ọ̀ràn kú ó. ajẹ́pẹ́ kò sóògùn okú jàmá nígbà náà bí ń jíwèé oògùn òwòsàn fún wa tí wọ́n sọ fún wa pé kọ̀ọ̀ràn kú ọwọ́ ń lò ká òun lò gbàdí gbẹ́kúdè bọ́bá ti kú láyé wọn lè wọ náà nì. Oògùn òwòsàn là máa nílé àyè ń ti oògùn ẹmọkùnléwe wọn èso oògùn ẹ Ọlọ́run ti kọjá tó dáyé ó sì ti kọjá tó kú o nǹkan kan ò ní yí padà kò ní ilé kò sì ní dí èyí ń kọjá igbó àtewé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam Ànábì ní ìwòsàn wà nínú habatu sauda a sì dákẹ́ alágbà nábì gbọ́ a sì ń kọjá lẹ́gbẹ̀ẹ́ alhabatu sauda amúdísì ń ṣe wá a sì fílẹ̀ a sì lò ẹni tó sọ fún wa pọ́lọ̀ ń bẹ ẹni tó sọ fún wa pé àjẹ́nà wà iná wà tá a gbà gbó débẹ̀ tá a fi ń kírun àwọn àgbà gbó débẹ̀ habatu sauda ẹ mẹ́jẹ̀ aṣọra wa o Ànábì náà júwe fún wa pé ká máa lo oògùn àbí kò sọ bẹ́ẹ̀ ó ní a máa lo oògùn ó ní ìwòsàn ní fún gbogbo àrùn gbogbo lè ṣe nu gbogbo kíni jama gbogbo lè ṣe. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin jama òdìsẹ́lá Muhammad sallallahu ń sọ̀rọ̀ nípa Zamzam Ànábì ní innahu ta'amu ta'am Ànábì ní sẹ́rí Zamzam mímọ́ rẹ̀ lásán gan ó ti tó lóúnjẹ fún yà bọ́bá mu Zamzam nígbà tó ṣe jẹun ni Ànábì ní wa shifa'u suqm lẹ́yìn náà ó tún wá jẹ́ ìwòsàn fún àwọn àmúdi tí máa ń dání láàmú nínú ara omi Zamzam àwọn alálàájì darí Maka ó ń bèrè bàtà ó ń bèrè makawiya aláìdákàmà ó ń bèrè jalabia ó ń bèrè fìlà ń bèrè báàgì ẹlòmíì ń bèrè fóònù kí ni ẹ̀kọ́ ọmọ bèrè jama Zamzam tọ́mọ́rí Zamzam gidi yàtọ̀ sáwọn àlùpàídà ìdí sábà máa ń jẹ́ gidi làwọn kónkóló tó máa ń sí nìyẹn tó dé pé ìwọ lọ́fọ̀ bẹ́ẹ̀ gé fún rẹ̀ eléyìí ni kò máa rà sórí àwọn alábùúlẹ̀ nì àwọn aládàáwò tó dáyé o àfàwọn tó bá gbàgbọ́ pé bí wọ́n ṣe ń gbé bọ̀ dàrẹ́ẹ̀tì láti Maka nìkan ni Zamzam wà kò sí ìlú mi ní gbogbo ayé kọ́lá kò sí Pakistan Maka nìkan ló ṣe kí ni jama ìlọ́wà omi àgbọn pé ni mílíọ̀nù àwọn èèyàn bílíọ̀nù àwọn èèyàn máa gbọ́n kò sì ní gbẹ kànga tí ì gbẹ ni
Ànábì ní wọ́n ṣe fa òṣùkùnmọ̀ gbogbo àmúdi tí bá ń ṣe yín ẹ̀ máa mú Zamzam ọlọ́run tó bá lè kan àmúdi yẹ ọlọ́run sì fi mú kú. àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ọmọ ya o lè torí ẹ̀ lọ Mákà o kó o torí ẹ̀ lọ múra o ọlọ́run níjó dùbó láàrẹ̀ o èmi náà ní dùbó láàrẹ̀. ẹ̀yọ́ ọmọ ya mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún tí ó jẹ́ àmọ̀ pé ìwòsàn wà á máa ń lo ìwòsàn tó bá rẹ̀ wá oògùn ìwòsàn dá ó sì bá ṣẹ̀rí àmú. òun náà ni Ànábì sọ̀rọ̀ nípa olive oil tí wọ́n pè ní zaitun òróró igi ni o wàtíní wọ́n zaitun ọlọ́run lóhun fi búra la yuqsimul azimu illa bi azim. ọlọ́run bá aláwọ̀ ní fi nǹkan tó tóbi búra ọlọ́run bá aláà tó tóbi ò ní búra pẹ̀lú nǹkan kan àfi kó jẹ́ pé nǹkan òun ṣe kíní nǹkan òun tóbi. ọlọ́run ní mo fi zaitun búra ọlọ́run bá ní mo fi zaitun búra òróró tí máa ń jáde ń bẹ̀ èso rẹ̀ wà jíjẹ náà lòun náà wà fún ọ̀dà púpọ̀ bàbá jẹ méjì mẹ́ta lẹ́yìn oúnjẹ ó sì mọ̀ṣẹ̀ wọ́ọ́rọ́ òní máa ranjú nígbẹ́ àrẹ balẹ̀ síbẹ̀ òróró rẹ̀ ọ wà Ànábì sallallahu alaihi wasallam ó ní kúlù zaita Ànábì ní ẹ máa mú tí wọ́n ní kúlù yá ní ìṣòrọ́bù Ànábì ní ẹ máa mú ẹ máa fi sóúnjẹ òróró zaitun wadahinu bihi ẹ máa fi para ara yín ọmọ jọlọ ẹ máa fi parun ẹ máa fi para tí ẹ bá fi ń para àwọn àrùn ara ọlọ́run ọba aláwọ̀ máa wò yín sàmbẹ̀ ẹ̀yí ọ wà lára rẹ gbogbo àwọn ẹbí àtàrà wọn ń sá fún ọ ẹ̀tẹ̀ ọ wà lára ẹ ọwọ́ àti zaitun lẹ̀ ó fi para. بسم الله الرحمن الرحيم قلت وقولك الحق المبين قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا ومن أصدق من الله قيلا الله عنه Ànábì ní wadahinu bihi ẹ máa fi para fa innahu min shajaratin mubaraka igi alálùbáríkà ni tí wọ́n bá ní mubaraka ó ní pé igi tá a forí síbẹ̀ albaraka alkhairi oore ni wọ́n pè ní baraka kí ló rẹ tó wà nínú zaitun yẹ ashifa aláfíà ẹ̀yẹ́ máa ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ọlọ́jọ́ pípẹ́ bẹ́ẹ̀ ló ń bá ti da sukùn méjì mu mẹ́ta báyìí ara rẹ̀ ó sì balẹ̀ àwọn alátẹ̀wọ́ ìlànà mú fi jálà bí fáwọn èèyàn wọn gbogbo aláàrùn ọlọ́jọ́ pípẹ́ wọ́n bá ní kọ́ wá mú òróró wọ́n bá sì ti mú tán ní ọba ní Jésù tó fún un lálàáfíà àwa tá a wá ní òróró gan àwa lò ẹlòmíì ti mú sèé tún gbẹ̀yìn sìn ọlọ́mọdún ó sì ń bẹ́lẹ́ ayé ó fi sèé tún para àwọn ọmọ dàásí para àwọn ọmọ fi para àwọn ọmọ fi pa àwọn ọmọ rẹ la eré ń fọ ọmọ fi pa eré ọmọ fi pérí àyà ń dùn ó fi payà ara ń ru ọmọ fi para Ànábì ní wadahinu bihi Ànábì ní ẹ máa fi para torí àrùn torí wàhálà torí pain. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹfà ó di ẹ̀rí mẹ́fà tí mo mú wá ẹlẹ́ẹ̀kẹfà mo fẹ́ sọ yìí àǹbáwòlè ẹ̀bẹ̀lì Ànábì sọ̀rọ̀ nípa ìtọ̀ rànkúnmí ẹ̀rí kì í ṣe gbogbo ìtọ̀lá mọ́mú tó yẹn o mọ́mú tó ara rẹ o Ànábì ní ìtọ̀ rànkúnmí Anas inú àwọn ọmọ ọ̀dọ̀ Ànábì ó ní anáwó nasa ijtawahu fil Madina ó ní àwọn èèyàn kan wọ́n kàn dé gìrìgìrì láti ìlú kan wọ́n dé Madina ijtawahu ara wọn balẹ̀ ara wọn ọ̀yá wọn ò rún jẹjẹ gbogbo oúnjẹ tí wọ́n ń gbé fún wọn Madina ijtawahu ẹnu wọn gbá oúnjẹ wọn lọ lẹ́nu wọn látara àrùn tí ń ṣe wọn lára àtàdáwò tó bá wọn nínú àárẹ̀ fa amarahun nabiyyu sallallahu alaihi wasallam an yalhaqu bi ra'ihi Ànábì wa ní ẹ kó gbogbo àwọn tí wọ́n dé yẹn àwọn tí ò gbádùn yẹn ẹ kó wọn lọ bí tá a kó rànkúnmi sàkásí ó níbi kan tẹ́ máa ń kó àwọn rànkúnmi sàkásí ẹ wá lọ lè sọ fún ẹni tí ń mójútó rànkúnmi sàkánà ẹni mo ní fayashrabu min albaniha kó bu àwọn wàrà rànkúnmi fún wọn kí wọ́n mú ara wọn yá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n àbúwálé ha tí wọ́n bá mu wàrà tán kó tún bu tọ́ rànkúnmi fún wọn ara wọn yá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n sì wá mu wàrà wọ́n mu ìtọ̀
hatta salahati abdanuhum afawa Anas ní dọ́kìní ìgbà tí ìdọwọ́rọ̀ lẹ́ máa lẹ́ dọ́kejì ara wọn ti ṣe kíní ara wọn ti yá gbogbo ara wọn tí ó jọlọ ó ti ń jọlọ gbogbo ara tí ń hùn wọn tí wọ́n họ wòròwòrò gbogbo ẹ ti ṣe kíní ó ti padà sípò wọ́n ti lálàáfíà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́wọ́n bá ní sí ríra nǹkan mi ni sì wòye lójútẹ́ ìrìnà rí mọ́ṣẹ́ dáni ara tọ́lọ̀ ń dására rẹ̀ òun náà ni pé ọlọ́run fi àlùbáríkà ó fi àlùkhairi sínú tọ́ rẹ̀ ni wọ́n pè ní miracle in camel gbogbo aláàárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ẹgbẹ́ fún ẹni kó mú tó bá gbé lóra ara rẹ̀ ṣẹ́gìrì ó ṣòro mú o àmọ́ bọ́bá yìí kankùn bọ́bá yìí dẹ́kùn tán ó ti dìwòsàn ìtọ́ra nǹkan mi ni o ẹ̀yọ́ mayami àwọn èèyàn ń lọ lè ra ara nǹkan mi tí wọ́n ń sìn nítorí ìtọ̀ tí wọ́n fẹ́ tà àwọn èèyàn ti di mílíọ̀nù àlérí à ń tàtọ̀ ra nǹkan mi ilẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá ó ti láwọn ọmọ tí wọ́n máa sọ wọ́n ti mọ́mí àwọn ọmọ yẹn làwọn ṣiṣẹ́ kọ́ńpìnì nǹkan mi fẹ́ tọ́ báyìí wọ́n gbé kìí díẹ̀ ni ọba gbé síbẹ̀ tí wọ́n wá rọ sínú kí wọ́n lẹ̀ lébẹ́lì mọ́ lẹ́bàá dọ́jà ìwọ wa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ìtọ́ ra nǹkan mi oṣù lọ́rẹ̀ ọ̀ ọlọ́ọ̀ gbádùn ànábì kí wọ́n mú bẹ́ẹ̀ ni wàrà nǹkan mi bẹ́ẹ̀ bá rí fresh one ọlọ́ọ̀ máa fi ń ṣe okùnfà àwọn àmódi tó ti pẹ́ nínú ara ọlọ́mọdé àdùbílẹ̀ ẹ̀sán ọlọ́gbàrọ̀ ọlọ́mọdé wọn máa rò wákàkiri ọlọ́mọdé àdìta lọ wọlé tòtá tún wọlé ààrẹ ní jẹ́bẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀keje جاء أبو سعيد الخدري أفاو أبو سعيد الخدري رضي الله عنه أني أولو دخول النبي أني أن ملك الرومي أني أبا إلى روم أني أرسل أحد إلى الرسول بزنجبيل أولو في زنجبيل وفي ناسش النبي واشنوا كوباي فأكل منها فأعطى صحابة منها النبي سجى أجننو أتالي تاوي جنجا نوان كوني زنجبيل anabi jẹ́ńbẹ́ anabi fún gbogbo àwọn sàhábà kálukú mú lọlé kálukú fi ń panu kí ló dé tí anabi fi jẹ́ kí nítorí pé atalẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn oògùn ìwòsàn fún àrùn ara ìwọ wa ń bẹ ní ayé àmúdí ń ṣe ọ́ ọ̀rẹ́ ọ̀rá talẹ̀ jẹ́ ẹ̀mọ̀tánpẹ̀ látàlẹ̀ jíńjà ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo ohun tá à ń sọ yìí làwọn òyìnbó ni wọ́n ti pákéjì o làwọn ti ń rówó ń bẹ́ o àwọn òyìnbó ti àgbà wọn fẹ́ràn owó gbogbo àwọn nǹkan táwọn kà sí làwọn ti pákéjì ẹ̀ wọ́n ti sọdọ̀ owó jíńjà tí ń sìn tó bá dé àwọn supermarket ní London lamẹ́ríkà orí tí wọ́n tò kalẹ̀ báyìí ni owó ńlá ni jama àmọ́ èyí tó dáa ni èyí tó jẹ́ tútù rẹ̀ ló dáa jù bọ́ bá ti bó báyìí ẹ̀gùn ẹ bá gùn tán ẹ wà dá gbígbóná sí ẹsẹ̀ ọba ṣe tán ó fọyín sí ìwòsàn di mélòó jẹmọ́ ó di méjì lọ́wọ́ gbé lura gbogbo àwọn àrùn tó rò páyé ní sí ọ tẹ́lẹ̀ ní ọba lọ àṣàyé kọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ̀dàwà wọlé iṣẹ́ muqtasiran ala ma ja'a an-nassu alayhi sẹ́ẹ̀rí oògùn òwòsàn ọlọ́wọ́ ọba ọ̀dà tọ́pọ̀ rẹpẹtẹ tọ́jẹ́ pé ànábì mẹ́nubà àwọn àkọ́ kan bẹ̀ ni àwọn oògùn kan bẹ tọ́jú oògùn òwòsàn tó lọ́n dáta ànábì ọ̀sọ̀rọ̀ ń pa ẹ̀ àdéhìtà ànábì ọ̀sọ̀ tá a bá ti kọ̀nfàmù pé ewé ni egbò ni ń ṣe wòsàn fún àrùn kan nínú àrùn ara mubah fil Islam ṣe lẹ́tọ̀ọ́ ká máa lò ó nítorí pé ànábì ni ma anzalallahu da'a ọlọ́run ní sọ àrùn kan kalẹ̀ illa anzala lahu shifa àfikọ́ ọlọ́run bá sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ tì í gbogbo àrùn tí bá ṣèyàn ológun ogun rẹ̀ sì wà láyé ọmọ wa bẹ lọ́nkọ́lọ́ ń jí orí kọ́mọ̀jẹ̀ kọ́ ọmọ kó sọ́wọ́ àwọn tí wọ́n máa gbá ọ bọ́lá wọn bá ti tẹ́tẹ́ fún ọ níwòsàn ọmọ máa kó sọ́wọ́ wọ́n máa gbowó wọ́n gbowó lọ́tún wọ́n gbowó lọ́sì ara ò ní yá àmọ́jọ́ tọ́lọ́ bá ṣe tán bàbá kan ní ọkàn sọ fún ọ pé Ibrahim ọ wá ní ikùn rẹ̀ ga látijọ́ yìí ó rí gbẹ́yà ewé tọ́wà lẹ́ǹkù lẹ́yìn bọ́bá ti já tó gbó kò sì mú láàárọ̀ mú ládẹ́ tó bá fẹ́ sùn àbá Ibrahim bá gbó ewé lóòótọ́
ó mú láàárọ̀ ó mú lálẹ́ ló bá dòru ló bá yàgbẹ́ fá ìgbà tí ìdárọ̀ ọjọ́ kejì ikùn ti ṣe kíni ikùn ti fà bàbá darí ọgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn kan sì ti gba 50,000 100,000 200,000 wọ́n gba 1 million lọ́wọ́ ẹlòmíì tí ò ní gbádùn a jẹ́ pé ọlọ́run lọ́wọ́ kọ́kọ́ bẹ̀ kó tó máa wá oògùn tọ́lọ́lọ́wọ́ bá aláàní ó darí ẹ̀ lọ bí oògùn tí ó ṣàǹfààní fún ọ ìwọ òdóògùn mà òdóògùn àláfíà mà àwọn dókítà náà gbìyànjú ni nígbà mú ní ẹja tráì rẹ̀ wò oògùn tán fún Mr. A tó ṣiṣẹ́ wọ́n lè fún Mr. B kọ́mọ́ sí kíní kọ́mọ́ ṣiṣẹ́ ó jẹ́ pé oògùn kọ́kọ́ gbára lé kí ló kọ́kọ́ gbára lé Allah dọ́gbọ́tà Nabi Ibrahim sọ fún ìdá àmàrí tó fọwọ́ yẹ ṣíìn tó bá rẹ̀ mí ọlọ́run ní máa ń pè kó fún mi lálàáfíà lẹ́yìn náà ọ wà lóògùn ìwòsàn. nílẹ̀ Yorùbá táwa náà wà yìí ìjẹta bá mú oògùn kan tá a lò àwọn bàbá wa nílẹ̀ Yorùbá láwọn oògùn ìwòsàn lápèjúwe èso kànáfòrò tẹ̀wá wo íńtánẹ́ẹ̀tì ẹ̀ rí ara táwọn èèbó fi dá àwa ti mọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ká tó kàwé ó dá fún jẹ̀díjẹ̀dí ó sì dá fún àrùn àyà ó dá fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn míì náà tí máa ń ṣèyàn ewé ìfẹ́rin àwa mọ̀ kó tó di pé akéwú ká tó máa bá tó sọ̀dáwò láti mọ kíni láti mọ ewé ìfẹ́rin bẹ́ẹ̀ bá jẹ́ ewé ìfẹ́rin tó gbó dáadáa ọ̀ṣánù ọ̀ ní bomi tọ́pọ̀ sí i ọwọ́ gbó ọwọ́ ṣẹ tọba ṣẹ tán ó gbèlò aláàárọ̀ kó tó jẹun gbẹ̀dẹ̀ ìdágo mẹ́wàá aláfẹ́ òtù ọ̀la ìjẹ́sì ṣe ilé ìwọ̀ fún wa nítorí pé àrá díìsì fún anábì ní tàbí àwọ̀ anábì ọ̀dà kọ pé nǹkan báyìí nìkan ní ká ẹ máa fi ṣe ìwòsàn ẹ máa ṣe ìwòsàn lọ anábì sì jẹ́ ọlọ́wọ́ bá òfin àrùn kankan làbí kó fún ìwòsàn rẹ̀ tí àrùn wá pọ̀ bá àrùn yẹn ṣe pọ̀ bẹ́ẹ̀ náà ni ìwòsàn rẹ̀ náà ṣe kí ni lọ́pọ̀ rẹpẹtẹ bílá àdáni mi tẹ́nìkan kan ọmọ yẹ rẹ̀ lẹ́yìn ọlọ́ èyí tẹ́yìn bá mọ̀ náà ní kókó mọ̀ nínú ẹgbàá wa kan anábì ní alimahu mani alimahu wa jahilahu man jahilahu anábì ní oògùn òwòsàn pọ̀ lérí ilẹ̀ ọlọ́run èyí tẹ́yìn bá mọ̀ ní kólóhùn mọ̀ èyí tí ọba sì mọ̀ kólóhùn ọ̀sẹ̀ kí ni kólóhùn ọ̀mọ́. àlùbọ́sà ayù jama ìwòsàn ní fàlàfẹ́ ara àlùbọ́sà wọn kàn fẹ́ kọ́ jẹ́ tó bá lọ mọ́ṣáláṣí torí kí ẹnu rẹ̀ kọ́ mọ̀ márùn sáwọn jama àbí tó bá lọ bí iṣẹ́ wọ́n máa lé mú fún ọ ológi wẹ́wẹ́wẹ́ ogi wẹ́wẹ́wẹ́ tíntìntín báyìí ọba lò nígbà tó lo panadol ọ dami sí ìgbà tó fi jí láàárọ̀ aláfíà tó ọlá ọlọ́run fi ṣìfà sára àlùbọ́sà ayò àlùbọ́sà iléwé táwọn ọmọdé máa ń kó káàkiri yẹn ó gíráǹdì rẹ̀ pẹ̀lú blender gbogbo àwọn táwọn tó lẹ̀ yìí lọ́dọ̀ àwọn tí wọ́n ní owó ńlá ni wọ́n máa ń gbá o kọ́ fara rẹ balẹ̀ kọ́ gbọ́jú sọ dáadáa ọmọdé mọ́lẹ̀ àwọn bàbá láṣìírí ni yẹ káwọn àgbàlagbà wọ́n bínú wà ní ogun ọ̀dá àwọn alùsùnà lógun ọ̀dá àwọn ológun ọ̀dá ọ̀hún mọ́dọ̀rọ̀rú ogun táwọn alùsùnà ní ọ̀dá ìbọ̀ asàlàyé ẹ̀sìn mọ́dọ̀rọ̀rú máa wà lọ́wọ́ mọ́dọ̀rọ̀rú ẹgbẹ́ wọn ni a máa lo panadol mọ́ àwọn alùsùnà wọ́n dé a máa lo mẹ́sìkì mọ́ wọ́n ní kẹfẹ́ máa gbé mọ́ ní mọ́dọ̀rọ̀rú bọ́bá sì dàrú àwọn ọmọ tuntun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlùbọ́sà pípọ́n táà máa ń ra àlùbọ́sà táà máa fi ṣe bẹ̀ oye ọwọ́ gé wẹ́wẹ́ sínú blender ọwọ́ blender ọwọ́ ṣẹ tó bá ṣẹ tán ọwọ́ àfọyín gidi síbẹ̀ afa ọmọ ya ọlọ́run fi nǹkan bẹ̀ ọlọ́run fi nǹkan síbẹ̀ ara rẹ̀ ya samsam ó jí pérépéré pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bọ́bá tó wá jọkọ̀ ìyàwó àbùkù oníkọ̀ àbùkù oníṣẹ́ kí ni àbùkù oníkọ̀ ẹmọ́jẹ́ sọ́jú bá lọ ẹ̀yọ́ màá yá mi làbídùn táwọn máa ń jẹun èyí tó dé pé tọba gbéyìn lé báyìí yóò di kárùn kí ó sì ti máa rán yẹn o èyí tí máa ti yẹ pé ó gbéyìn lé tọba rọra wọ́n fọ báyìí ni tí máa ń gbé hàn gbogbo àwọn tó bá ní ìyàwó lé tí wọ́n lè sojúṣe dáadáa ní kọ́ máa jẹ tí wọ́n bá ti ń jẹ ọlọ́run máa fún wọn lálàáfíà rà nǹkan pọ̀ lórí ilẹ̀ ọlọ́run jẹ́ mọ́ ọlọ́run máa fà mọ́ odi ṣe wá wọ̀ ó lágbára ọlọ́run bá wa
májẹ̀mú tó wá ní èèyàn miami májẹ̀mú tó ní oògùn ìwòsàn òun náà ni pé oògùn tó bá lò kọ́ má jí oògùn tí ó dá wàhálà lẹ̀ sínú ara rẹ̀ àwọn ní kíní yìí yóò sóògùn orí fífọ́ àmọ́ kíndìnrín rẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ irú oògùn burúkú wá nìyẹn tó tún wá di wàhálà májẹ̀mú tó wà ń bẹ̀nu la darara wala dirara ẹ má nira yín la ọgbọ́dọ̀ jẹ májèlé tó bá jẹ májèlé tó bá kú òun lè wọ náà lọ́run ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé kó má jẹ́ muharramat nítorí àwọn bá ṣe léèwọ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ nítorí àwọn bá aláṣẹ léèwọ̀ pé a má jẹ kí ló wá dé tó yẹ máa fi ṣe ìwòsàn ọlọ́run ni má mutí ọlọ́run ni má jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run ni má jẹ ajá ọlọ́run ni má jẹ ejò ọlọ́run ni má jẹ eku ọlọ́run ni má jẹ àdán àwọn ará China wọ́n jẹ àdádé wàhálà sí wọn lọ́rùn oúnjẹ jò ó ní problem gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ní ọ̀dà ìyá gbọ́dọ̀ fi ṣe wòsàn anábì ní májà alàlá shifaakum fima harrama alaykum anábì ní ọlọ́wọ́ bá yín kò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín òun ló léèwọ̀ ni ẹ má débẹ̀ ṣé ibẹ̀ ni ó tó wá fi ìwòsàn sí fún yín ọ̀rọ̀ takora wọn nìyẹn adẹ́fẹ́ gbogbo tọ́lọ̀ bá ní ẹ má jẹ́ o kò lè jóògùn ìwòsàn fún wa ọwọ́ lọ́ọ́ mọ̀gbó tí wọ́n mísì pẹ̀lú ògógóró wọ́n ní ẹ mú lẹ́fì kì í wọ́n ní bó ṣe wà yìí wọ́n ní igbó ilé ẹlọ́mọ́gbó gbogbo tí ọ̀dà pátá àyè fi ń ṣe wòsàn torí gbà tọ́lọ́run ti ní ẹ má débẹ̀ yẹ ọlọ́run tó ní fi wòsàn síbẹ̀ fún yín. ayọ́mayá mi lẹ́yìn àwọn oògùn wòsàn fáàrẹ̀ kí ló tún kù tá a tún lò èyí tó kù òun náà làkọ́kọ́ tẹ́lẹ̀ òun náà ní àdúà òun ní àdúà mo ti sọ nínú ọ̀rọ̀ mi pé àdúà ní kájọ́ ṣáájú ọlọ́run ni wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ọlọ́run bá ní àwa la sọ sínú Qur'an kí la sọ síbẹ̀ ma huwa shifaa' aṣọ ìwòsàn síbẹ̀ ìwòsàn fún àrùn ara àtàrùn ẹ̀mí wa rahmatun lil mu'minin yóò máa jẹ́ àánú fáwọn tó bá gbàgbọ́ láàrin yín ni o wala yazidu zalimina illa khasara ọlọ́run bá ní gbogbo àwọn alábòsí àwọn olóòṣà nínú yín Qur'an ò ní wúlò fáwọn o báwọn àwọn tí wọn oyé òfò ọmọ bá wọn Suratu Al-Isra àyà 82 alákùnrin kan nílùú kan ọba ìlú ni gbogbo àwọn àti mọ̀tàn yẹ kòkòrò olóró kan sán wọ́n gbé káàkiri wọn rójú tu ẹ̀ wọ́n padà wá gbèrò àwọn sàhábà tí wọ́n jòkó lójú kan àwọn sàhábà tá a wí náà ti ní kán gbà wọn sílé kán fáwọn lóúnjẹ tán láwọn gbàlejò nígbà tí kòkòrò olóró wá san ọba wọ́n wá mọ̀nà ọ̀dọ̀ àwọn sàhábà lọ pé dákun ìjẹ́ iná ní nǹkan kan tẹ́ ẹ máa ń ka. wọ́n ti lo gbogbo nǹkan fún olóró lọ oró lọ. ọ̀kan náà àwọn sàhábà wá gbọ́ wọlé ọwọ́ ka Fatiha nígbà ọ̀ka Fatiha tán làrọ̀ ọba bá yá làrùn bá ṣe kínní làrùn bá lọ. a jẹ́ pé àyà Kùránì ìmọ̀ márùn lọ àyà Kùránì ìmọ̀ márùn lọ ó lógun wọ́n ní bákan náà ni wọ́n kọ́ ọ lẹ̀ lọ́sibítù ipe ẹlẹ́ ìfẹsẹ̀ létọ́ wọ́n ṣe tẹ́sítì wọn láwọn ọmọ tí ń ṣe ọ́ ìwọ́n sì gbà pé nǹkan ṣe ọ́ kí ló kù ní ọ padà sínú Quran ọlọ́dọ̀ àwọn afọ́ onírúkúyà àwọn afọ́ onísúnnà wọ́n wá ka rúkúyà fún tí wọ́n bá fi káyà Fatiha nìkan ó sì nàró Fatiha nìkan wọ́n ka kùrìsí yìí fún ọ àárẹ̀ tí ń bẹ lára rẹ̀ ó sì lọ. àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ó dòkó kan Uthman ibn Abi al-Asi ní àwọn sàhábà ni ó lè bá nàbì ṣaka wọjà ó lè ra nàbì ó ní ara nìmi pain yìí pọ̀ ànábì ní dá yadaka ala allati ta'allama min jasadik ọ̀ya níbo ní ń ta ọ́ tí ń lu ọ́ tí ń dùn ọ́ ó ní bí ni ànábì ní gbọ́wọ́lé bẹ́ẹ̀ ó sì gbọ́wọ́lé ànábì ní waqul bismillah ọ̀ya sọ pé bismillah ilẹ̀ mẹ́ta thalatha ó ní bismillah ànábì ní lẹ́yìn náà waqul sab'a marrat ìtí mo fẹ́ sọ yìí ọ wà wí lẹ́ẹ̀mejì a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiruhu ní ẹgbà wákan a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru wí lẹ́ẹ̀mejì ó sì wí lẹ́ẹ̀mejì ó wí tẹ́báyì aláṣìtò ẹ̀yẹ́mọ̀ya aláṣìtò ajẹ́ pé àdúrà gan ìmọ̀ mú àárẹ̀ kú nínú ara gbogbo atọ́tọ́nu táwọn ń ṣe látàárọ̀ yìí jàmá tó bá rẹ̀yàn ìkan mélòó lèèyàn máa ń lò ọ́ ṣàdúrà ó tún ṣe kí ni ó tún wá lo oògùn ìwòsàn àdábìrin tẹ́ bá lọ lè kí aláàárẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá fún lóògùn tán ẹ má gbàgbé láti ṣàdúrà fún ẹni as'alullah al-azima
رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك ewu bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje Ànábì ní tẹ́ bá ilé wí sálà rẹ̀ kan tọ́lọ́wọ̀n bá ní àárẹ̀ ọlọ́jọ́ ni yóò nàró nínú àárẹ̀ ara rẹ̀ ó yà kó nù àárẹ̀ yóò padà gbádùn bẹ́ẹ̀ bá ilé kan méje yóò gbádùn ẹ̀dì ń dún bí torí àsìkò wa mo ti dúdàjì ọ̀nà báyìí ó wá kú dàdí oògùn ìwòsàn ti kílẹ̀ àbí òkílẹ̀ ó kílẹ̀ àbí òkílẹ̀ ẹ̀yà ara lérò ó kílẹ̀ àbí òkílẹ̀ èmi ọ̀sọ̀ tèmi èmi ọmọ sálọ olúwa ni ó ẹlẹ́ẹ̀kejì òun náà ni as-sihr eléyìí náà oògùn ni wọ́n máa ń pè nílẹ̀ Yorùbá oògùn ni wọ́n máa ń pè as-sihr kí ni mo pè jẹ́ máa as-sihr alif lam sin ha ra as-sihr oògùn ẹ̀rí síìrù làwọn máa ń pè nínú tiwantiwa Yorùbá a ní síìrù kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wa huwa sarfu shay'i an haqiqatihi ila ghayrihi òun náà ni kápá nǹkan papọ̀ àwọn nǹkan wọ́nàwọ́nà nǹkan ká lọ papọ̀ ìka yìí àwa lò ọwá change ìṣesí kan sí ìṣesí míì bá a ṣe mọ̀ nǹkan sí òun náà ni pé èèyàn ìmọ̀ rìn lọ ni àbí ọwọ́ àfihàn kankan gbá nídìí láti jọ́nà ní ti ń wọ́rìn ìwọ̀n wọ́ bí ejò yín fà bí ejò wọ́n ní ẹ bá bẹ àfáwọn ẹ bá bẹ arákùnrin yẹn ó ń náà ní nǹkan ni Allahu akbar. nínú ìtumọ̀ tí ó gbà yé wa dáadáa as-sihru huwa al-isti'anatu bish-shayatin ìwárà lọ́wọ́ pẹ̀lú èṣù oògùn tá a fi ń wárà lọ́wọ́ pẹ̀lú èṣù torí àǹfààní kan tá a fẹ́ rí nílé ayé àbí torí ìnira kan tá a fẹ́ kọ́ kàn wá nílé ayé nínú èdè Yorùbá oògùn náà wọ́n máa ń pè wọ́n ní ẹja lọ lé ológun ẹja lọ́dọ̀ bàbá ológun àfa kan bẹ gbóná àfa yẹn gbóná ọmọ ogun. as-sihru lahu haqiqa oògùn àṣàṣì idán àránsí gbogbo àwọn eléyìí náà wọ́n ń pè lóògùn òun hafi ọ̀pamọ́ sọ́mọ̀ pé alálùbọ́sànsìn nígbà tá a fẹ́ ṣe kíní nígbà tá a fẹ́ lọ arífínrin nígbà fẹ́ jẹ nígbà fẹ́ mú adábátẹ̀sọ̀dá kí ẹ̀ ní rí ẹ sì máa rí i pé lápá yín ṣiṣẹ́ torí pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn àwọn àlìjànnú burúkú wọ́n ní sírù yìí náà òun náà hakíkà lẹ́wọ̀ hakíkà kẹ́nìkan má jiyàn pé kò sí láyé o ọwọ́ o kọ́dà Al-Kùránì kọ̀ǹfàmù rẹ̀ kọ́ wà níta Al-Kùránì kan sọ ni pé àwọn olórí burúkú ni wọ́n máa ń ṣe kíní ni wọ́n máa ń ṣe ọ̀tàn ìwọ́n lòó sì gbàpọ̀ wà tó o bá gbàpọ̀ wà o ti kàdábà Kùránì o ti pàlẹ́ Kùránì nírọ́ ìdí sẹ̀rí àsọ ni pé gbàpọ̀ wà má wàá ṣe kọ́ wá sáde Ọlọ́run kọ́ má bàa mú ọ torí máa ń múyàn Al-Kùránì kọ̀ǹfàmù ẹ̀ ó ní máa ń ṣe kí ni ìmọ̀ múyàn ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun náà ni pé wattaba'u ma ash-shayatinu ala mulki Sulaiman Ọlọ́run gbé àyà kan wá nínú Al-Kùránì Suratul Baqara àyà 102 Ọlọ́run bá ní àwọn èèyàn wọ́n wá ń ka àwọn àkọọ́lẹ̀ àwọn àlìjànnú burúkú ala mulki Sulaiman lérí àga ọlá Nabi Sulaiman wa ma kafara Sulaimanu Ọlọ́run bá ní Sulaiman yìí sì ṣe kèfèrí walakinna ash-shayatina kafaru àwọn àlìjànnú burúkú yẹn àwọn ní kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn ní oògùn síhìrù àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn lóògùn ka oògùn ẹbọ kí ló dé tọ́lọ́run fi dákọ̀ Ànábì Sulaiman bí nígbà Ànábì Sulaiman jáde láyé àwọn àlìjànnú burúkú wọ́n wá lọ lè wá ìwé kan wọ́n wá kọ oríṣiríṣi àwọn oògùn síbẹ̀ àkáǹtì gbogbo àkáǹtì tó lọ nílé yẹn nígbà àkáǹtì oògùn ń bẹ àdàkọ àwọn àlìjànnú ní wọ́n wá kọ síbẹ̀ oògùn tá a fi fọyàn lójú èyí tá a fi rọyàn lápá
èyí tá a fi ń tẹrí yàn bá èyí tá a fi ń jẹ gàba lérí yàn wọ́n kọ gbogbo ẹ̀ síbẹ̀ oògùn tá a fi ń mú yàn lẹ́rú wọ́n wá kọ gbogbo ẹ̀ wọ́n wá lọ lè kí sábẹ́ àga anabi Suleiman lẹ́yìn gbàtà anabi jáde láyé wọ́n gbẹ́lẹ̀ wọ́n rí mọ́bẹ̀ wọ́n wá gbàgà rẹ̀ síbẹ̀ àwọn àlùjànnú yìí wá lọ lè pe àwọn èèyàn ní ìgboro ipe ẹ máa bọ̀ àti láti rí ìyá Ànábì Suleiman kìí ṣe mùsùlùmí àlùjànnú ní bá lò kèfèrí ni àwọn oògùn burúkú tí ń fi mú yín lẹ́rú tí ń fi ń gbọ́hùn ẹyẹ tí ń gbọ́hùn adìẹ tí ń fi ń sọlá tálìjànnú fi ń wárí fún àwọn oògùn tí ń lò nìyẹn o àwọn yẹn wá ní àṣà Ànábì Suleiman àti ẹgbẹ́ Ànábì Ọlọ́run agbáyà wa ó ní wattaba'u ma tatlu shayatinu ala mulki Suleiman wọ́n á jòkó lé dàgbà Ànábì Suleiman wọ́n wá ń kàkàkùkà fáwọn èèyàn wa ma kafara Suleiman Ọlọ́run wá ń jẹ́rìí Ànábì Suleiman ó ní kìí ṣe kèfèrí walakinna shayatina kafaru àwọn àlìjànú yẹn ní kèfèrí yu'allimuna an-nasa sihra àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn lóògùn ọ̀kà yẹn àwọn oògùn ẹbọ yẹn Suratul Al-Baqara àyà 102 ló jẹ́ àmà pé àwọn àlìjànú ló wà nídìí oògùn bẹ́ẹ̀ bá rí kan mọ́lẹ̀ nílùú lèrò ń bí àwọn tí wọ́n máa ń ṣèkà tí wọ́n ní kéré ọmọ fún ẹni tó wà ní London wọ́n sì rí mọ́lẹ̀ ń sí wọ́n sì bò ó mọ́lẹ̀ èyí tó jẹ́ tùrà bínú èyí tó bá jẹ́ máyí inú odò ni wọ́n mú lọ èyí tó bá jẹ́ Hawaii wọ́n sùn yẹn mọ́gi èyí tó bá jẹ́ náírì inú àrò wọ́n bò yẹn mọ́ èyí tí wọ́n bá sì wá sọ tí wọ́n bá bẹ èsù pé kọ́ máa ṣe fẹ́ni tí wọ́n dárúkọ rẹ̀ sí ni wọ́n máa ṣe kíní ni wọ́n máa ṣẹlẹ̀ sí tóun náà bá ní àjẹsára àdúrà àṣàṣì òun ni láàrin ọjà ọlásàṣì ò ní mọ àwọn tá ń bẹ lọ́jà kí ni òrùkú wọ́n ń ṣe kò síbi ìwé tí ṣàṣeyàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ̀ mọ́sà ìṣàánú wa wọ́n wá rí mọ́lẹ̀ wọn ní wọ́n wá pe ẹni tí wọ́n dárúkọ rẹ̀ sí ní London ipe àǹtí Kàfáyá bóun ní sẹ́lẹ̀ ni yóò ní ẹ̀pẹ̀ mi padà eré kan fọ́ mi lọ́wọ́ báyìí ó lágbára ó tẹ́rìbù mi padà àwọn bàbá wojú ara wọn pé iná ti mú Kàfáyá o gbogbo wa la sì gbà pé nǹkan kan ti kú níbí láàrin ìṣẹ́jú kan sì tó ti dé London kìí ṣe màláíkà kìí sọ mànábì Ádámà wọ́n jẹ́ màláíkà ní ìwọ olè rán màláíkà ń sẹ́ Ọlọ́run ní mọ́ rán màláíkà ń sẹ́ tọ́wọ́ jẹ́ mànábì Ádámà ní yóò gba tíkẹ́ẹ̀tì yóò ṣe booking. yóò fọwọ́ lo almost be 11 hours kó tó dé London àmọ́ gbogbo alágbà pé something has gone ìkankan ti dí ọ̀hún kí ló yára báwọn nínú tọ́lọ́mdá àlùmàláíkà èèyàn àlìjànú àwọn mẹ́ta tá ń bẹ náà nù níjọba àwọn àlìjànú ni wọ́n ń ṣiṣẹ́ nídìí ògùn wọ́n máa lẹ́nìkan pàró àlìjànú tó wà ń bo pàró lọ́kọ́ lẹ́sẹ̀ òun ló ti ṣubú wọ́n máa ní kọ́ yọ àwọn rẹ̀ yọ àwọn ẹ̀jáde lọ́kọ̀tì báyìí tí wọ́n máa wà tọ́ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa àyà alákọ̀ọ́kọ́ nù àyà ẹlẹ́ẹ̀kejì tẹ́ fi mọ̀ pé ògùn ẹbọ ń bẹ ọlọ́run ní fayata'allamuna minhuma àwọn èèyàn máa wá kọ́ lọ́dọ̀ àwọn àlìjànú ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi àwọn sẹ́rù kan tí wọ́n máa fi ya ọkọ àtaya ṣe fẹ́ǹsìkì àti àlùbọ́sà ni wọ́n fi ya ọkọ àtaya ògùn náà ní Suratul Baqara àyà 102 tí wọ́n fi ya ọkọ àtaya ni wọ́n pè ní fìràkù onídúdú rẹ̀ wà onítìrà rẹ̀ wà kọ́lọ́mọṣẹ́ aláàfáàkà wọ́n ní ẹ̀fílẹ̀ àfẹ́jọ́rọ̀ sàfà àfó tún wọn ká yóò sì tún wọn ká lóòótọ́ pẹ̀lú sírù àfitọ́lọ́wọ̀n bá fẹ́ ẹni bá ń ṣe fìràkù kí lọ́lọ́n pè níbi ìsìn kèfèrí lọ́lọ́n pè innama nahnu fitnatun fala takfur àwọn náà sì sọ pé tó ẹ má sọ ogun ká o kèfèrí làwa o káyìn náà kẹ́ má di kèfèrí o Suratul Baqara àyà 102 lọ́lọ́run ti ń declare pé ogun fìràkù ogun dìfọ́sì wà táwọn èèyàn sì máa ń ṣe ọlọ́wọ́n ni wọ́n máa hùn bí darrina bihi illa bi idhnillah ọlọ́wọ́n bá ní àmọ́ wọn ò lè ní ńlá o àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bẹ́ẹ̀ bá mára sádùá wọ́n bá ṣàṣeyí kò ní ẹran yín o sọmọ pé ọlọ́wọ́n bá aláǹjẹ́ oyè wa pé ẹni ìnira ni wọ́n máa ń fara ní àwọn èèyàn ni ẹ̀yin ológun kà
nílẹ̀ Yorùbá ẹ̀yà àfáàkà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mà tẹ́lẹ̀ ẹ̀ lè mà gbogbo tó bá ti yàtọ̀ sí oògùn òwòsàn oògùn ká oògùn ẹbọ ní o. ayé ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá ní sáhàrú àyùnà náà washtarhabuhum wa ja'u bi sihrin azim. anabi Musa alayhi salatu wa salam níbo lè bá Firaun àwọn ológun Firaun àwọn ju okùn lẹ̀ pẹ̀lú ọ̀pá ọwọ́ di ejò sáhàrú àyùnà náà ọlọ́run bá ní wọ́n ṣe sírù sí ojú àwọn èèyàn tí wọ́n ń wo ọ̀pá àti okùn washtarhabuhum wọ́n sì dẹ́rù bà wọ́n torí pé ejò làwọn ń ṣe kí ni làwọn ń rí wa ja'u bi sihrin azim ọlọ́run bá ní sírù tó tóbi ni wọ́n gbé wá sí pálásì ọba jọ́nà wọn ológun yẹ ọlọ́run ni wọ́n dé pẹ̀lú sihrin azim ajẹ́ pé sírù òun náà ni pé ọ̀tọ̀ ní tó wà nílẹ̀ ọ̀tọ̀ ní tá a máa ṣe kí ni ọ̀tọ̀ ní tá a máa rí ẹni bá ń ṣe yín náà kí ni ṣe jama ń ṣiṣẹ́ kèfèrí torí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí sì wọ́n ṣe muslim bí ó ṣe tẹ́gbọ́n padà gba islam Suratul A'raf àyà 116 lọ́lọ́run ti ń sọ léyìí ayé ẹlẹ́ẹ̀karùn-ún tá a fi mọ̀ pé ogun wà ogun ẹbọ ogun ká ogun jàmbá yukhayyalu ilayhi min sihri annaha tas'a ọlọ́run ní kọ́dà Musa gan ẹ̀rú bà nígbà tí wọ́n da okùn àti ọ̀pá rú mọ́ lójú ọ̀pá àti okùn lọ́wọ́ ńlẹ̀ ejò ni Musa ń ṣe kíni annaha tas'a ọ̀pá àti okùn ní wọ́n lọ bí ejò ẹ̀rú wọn bá Musa Suratu Taha àyà 66 ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹfà anábì ijtanibu as-sab'a al-mubiqati anábì ní ẹ jìnnà sí àwọn iṣẹ́ méje tí máa ń pààyàn run àwọn sàhábà ní àwọn wòlò àwọn sẹ́nà anábì wá kà ń bẹ̀ anábì ní ash-shirku billah ìmá bọ̀rìṣà ìlójúbọ kọ́ máa bọ̀rìṣà kò ní nǹkan kan tó gbàgbọ́ tó ń bọ yàtọ̀ sí Allah ó padà parun nítorí kí ní ẹ̀kọ́ dá o Ọlọ́run ló dá o. ẹlẹ́ẹ̀kejì wà sihri anábì ní ìmá ṣe sírù náà ìmá ń pààyàn run kò sẹ́nìkan tí ó máa sògùn tí ò ní padà do lórí burúkú bá a fà bá tara bọ̀ kò ní lẹ́yìn àtàyé ẹ̀ báyìí òun náà làwọn àlìjànú ti ba nǹkan jẹ́ máa la gbólóògùn kan bá ní òun lòun wà lù kan ẹ fẹ́ fọyàn lójú ẹ máa bọ̀ ẹ fẹ́ rọyàn lápá ẹ máa bọ̀ ẹ fẹ́ tọ́kọ àtìyàwó ẹ máa bọ̀ aboyún ẹ fẹ́ kó bí ẹ máa bọ̀ àti bọ̀tán rẹ̀ ò ní dáa Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run bá ní wala yuflihu sahirun Ọlọ́run ní gbogbo àwọn olóògùn ká gbogbo àwọn olóògùn ẹbọ Suratu Yunus àyà 77 Ọlọ́run ní wọn ò ní jèrè láyé wọn ò ní jèrè lọ nínú Suratu Taha àyà 69 Ọlọ́run ní wala yuflihu as-sahiru haythu wata gbogbo ibi tó lóògùn tó bá ilé wà láyé kò ní láti bọ̀tán dáadáa mbẹ́ àníwá ò sẹ́hìrì ìran ogun tí wọ́n ní ká jìnnà sí méjì ni sirul aqdi alákọ̀ọ́kọ́ ni ogun yìí tí wọ́n máa ń dè ẹ̀rì tí wọ́n mú panọ́rọ̀ wọ́n máa wé àdó wọ́n máa wé yọ hàn kún hàn sínú tíra yọ̀ọ̀yà á sì ní yóò fọkọ̀ yára àti bàbá ẹ̀ ọlọ́mọdé atẹ́nitì ká ọlọ́mọdé ká tẹ́nitì wá wọ́n já sílẹ̀ tẹ̀ akéde ni pé wọ́n máa lọ wọ́n bá lọ tán wọ́n wá bẹ àlìjànú ń sẹ́ ipe lágbájá ọmọ lágbájá tá a lọ síbí èrí ni kò máa fọ́ o la ilaha illallah pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí wọ́n náà bá jẹ́ ni tó dó ti ọlọ́run ọba èrí ọ̀fọ̀ fátí tí gbogbo ògùn orí fífọ́ ló lò kò ní lọ èrí ọdún kan ọdún méjì yóò sì máa fọ́ yàn wọ́n ti dèèyàn mọ́ nǹkan ni. sẹ́rù làákìdì yìí nígbà míì wọ́n fi atẹ́gùn sí nígbà míì wọ́n ní fàtẹ́gùn sí àmọ́ ìtàn fàtẹ́gùn sí lọ́lọ́run ọba sọ nínú Suratul Falaki ìpèrè Muhammad mọ́dàkẹ́ o àwọn ológun burúkú ń bẹ o àwọn aláṣàṣì bú ń bẹ o mọ́dàkẹ́ o kul a'udhu birabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad fil 'uqad ọlọ́wọ́ bá ní eré ànábì máa sádìmí níbi aburú àwọn tí wọ́n máa ń fẹ́ àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì naffathati fil 'uqad ti dì í bẹ́ẹ̀ wọ́n á lọ lè kí ibọ̀ bìkan ó lè jẹ́ sàárè òkú èyí tí wọ́n bá fi kọ́gi tó bá dé kó ní kó máa ya wèrè ní gbogbo àtàtẹ́gùn bá ń fẹ́ yọ ọmọ ṣe gángan kí ìlú tàtẹ́gùn bá fẹ́ tí nǹkan àwọn tó stable ara rẹ̀ ọ̀yà wọn ní Ibrahim ọmọ tó wálé lẹ́nu kódà ọjọ́ tó ń wẹ̀ tàtẹ́gùn bá tún fẹ́ yóò tún bọ́ra alẹ́ òhò ṣe àwọn èèyàn nínú ṣẹ̀dá ìsìláàmù sí ọyẹkọ́lọ̀ ó ṣépele wà bí kò ọyẹkọ́lọ̀ ó ṣépele wà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ìdá bá rí ìmánu sa inú ó kọ́dì tí wọ́n bá dì sínú
àrò sẹ́rí láti aago 10 dago 4 ìrọ̀lẹ́ gbogbo wọn ò sí lé wọn ò dáná àárẹ̀ tani kọ́ máa ṣe ní ara rẹ̀ ó balẹ̀ ara rẹ̀ ò ní gbóná ṣẹ́tàn bá ti bẹ̀rẹ̀ sí dáná lágo 6 báyìí tí ilé ìdágo 12 òru tí àrò tutù padà níjà mi jẹ níta mi irun mi torí pé tí wọ́n fi ṣe ti ń bẹ lábẹ́ iná tí wọ́n sì ń dáná náà ní àbúrò ọmọ ṣe kíni ni wọ́n máa ṣe gbogbo ibi tí wọ́n bá mú ọkọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ ọlọ́run níjú ṣiṣẹ́ nǹkan bẹ́ẹ̀ o sọmọ páyà Kùránì ní kàfọ́ǹsì èmi ọ̀ṣọ́ kọ́là ṣéwù ń bí o abẹ́gbọ́ kọ́là ṣéwù ládàárọ̀ kọ́là ṣéwù kẹ̀ wọ́n mi sáré ń dáfà àtàtì fil uqad tó bá ń ka fálákì náà suratul fálákì lè lọ́lọ́run ti sọ yìí suratul fálákì tó bá wọ́n ka suratul fálákì aburú ò ní sọ ọ̀kan wọn pè ní Lubayd ibn al-Asami al-Yahudi Lubayd yìí wọ́n níjọ́ kan ó sì láyà Lubayd Yahudi ni nígbà tí wọ́n pẹ̀gàn nábì fátítí wọ́n rí pé ipa àwọn ọ̀ka ọwá ní kọ́ mọ obìnrin kékeré kan kó lè mú irun ànábì wá ànábì rẹ̀ ní irun tọ́pọ̀ tí máa ń yarun irun rẹ̀ máa ń jálẹ̀ ọmọ yẹn wá ń ṣeré nulẹ̀ ọ̀padà wá ń múnu yẹn ó mú tán ó fi lé Lubayd lọ́wọ́ Lubayd àdìsí wà ní Bukhari tí ò ṣe takò àfàfà àtàbà yọ kúrò ní sáfà àwọn àfà lọ́ba dùn sínú yàrí lọ́ba lọ mọ́ra wọn àlọ́ ó kọ́dì ọlọ́ náà ni ẹ̀rí wọn máa lọ ó lè kí àfà wárí tí ń lọ nǹkan ọ̀rẹ́ àtètè máa sálọ. ìwọ̀n lọ ibi tí ń lọ nílọ ọlọ́tàn ọwọ́ àlọ́ lè fi sínú bíèrè Zarwan odò kànga Zarwan orí mẹ́gbẹ́ kan mẹ́ tí wọ́n ti ń tutù èmi tó nù bẹ́ẹ̀ ni wàhálà ọmọ abọ́ntọ̀ bóòrùn bá mú ara rẹ̀ ó yá díẹ̀ tó bá tún tutù táwọn yẹn bá ń pọn mi ọlọ́run mọ́jà tẹ́ni ti kà ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ńlẹ̀ Yorùbá iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ní í ṣe jálàbí wọ́n lọ́mọ rẹ̀ ń ṣe jálàbí ọ̀káwọlé rí ara ànábì wá yí padà ara ànábì yí padà yàwó Aisha ní kọ́lá ń gba mi ànábì ọwọ́ bá wọn pé mọ́dọ́dọ̀ rẹ lẹ́ẹ̀kan wọ́n láwọn ní ẹ̀wà o nígbà tí wọ́n bá ṣe ìrànràn wọ́n lọ́wọ́ sọ màláíkà Jibril kalẹ̀ àti màláíkà kejì ọ̀kan dúró ní gbàṣẹ̀ ọ̀kan dúró lérí wọ́n ka fálákì wọ́n ka náàsì wọ́n ka fálákì wọ́n ka náàsì wọ́n ka fálákì wọ́n ka náàsì suratul falaq suratul nas bisimilahi rikika Allahu akbar min kulli da'in yudhika wa min kulli ayni hasidin Allahu yashfika wọ́n wọ́n ń ṣe rúkìá fún ànábì nígbà tí fálákì àti náàsì délẹ̀ tán ànábì gbà lẹ́nu ànábì ń kà lárabáyá oògùn anusra kọ́ ọmọ ọ̀fọ̀gùn sọ́ra kóògùn ọmọ bá mú ọwọ́ èṣù lọ wà Allah tó dá èṣù iná sádi tó bá ti sádi ipá èṣù ní káwọ́ àṣírí kan tó wà ní ayé yìí nìyẹn. ara nabi baya sallallahu alaihi wasallam wọ́n padà máa rákùnrin wá bá nabi ó pé Lubaydu ọwọ́ ti tẹ̀ wọ́n sì bí ó ní bẹ́ẹ̀ ni olóhùn ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó láwọn fẹ́ gbẹ̀mí ẹ̀ ànábì ní tó ńgbọ́ ọlọ́run ti fún ọ lẹ́mìí mi gbà mọ́ yọ̀ǹda rẹ̀ má bá tiẹ̀ lọ sí wọlé yọ̀ǹda ẹ̀ ànábì ní kọ́ má bá tiẹ̀ lọ ànábì mọ́ni àkọ́dà ọkọ̀dà tán ẹni bá ń di nǹkan kan súnmọ́ náfàtà fiha tí wọ́n ń fatẹ́gùn sí faqad sahara ètí ń sọ̀gùn wa man sahara ẹni bá ń sọ̀gùn faqad ashraka ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́ wa man ta'allaqa shay'an ẹni bá fẹ̀mí kọ́sìn kankan ó kìlà ilé ọlọ́run yọ owó kó náà rọ̀ rẹ̀ ajẹ́ pé síìrù oògùn kíni oògùn ẹbọ ni ṣẹwárí nílẹ̀ Yorùbá yìí àwọn oògùn ń dàrú mọ́ra wọn lọ́wọ́ táwọn èèyàn mọ̀ pé ẹbọ náà ń gbogbo ẹ̀ àwọn oògùn kan bẹ táǹgbẹ̀ lóògùn kà bí ká fọyàn lójú ká rọ̀yàn lápá ká gba abẹ́ lọ́wọ́ yàn kọ́ mọ́ rí ìyàwó ẹ̀ bá láṣepọ̀ kí wọ́n ṣàṣọ́bìnrin kọ́ máa yọkọ̀ ilé kaná dáwọ́ fẹ́ bá láṣepọ̀ Robert ààrẹ ọlọ́jọ́ gbọ́rọ́ kófin kan kàyàn kíyàwó máwùyàn fẹ́ kọ́kọ́ máwùyàn ní ọwọ́ 45 years olóhùn fẹ́ ṣe masters kún tó márì lẹ́yìn 45 years ní tó bá kó 60 I will marry gbogbo family ó sì bẹ̀ẹ́ tí lónìí tó ń bẹ́ ṣe kí ni tó ń bẹ́ ṣe ni ẹ̀
sísá alágbádá ló lè má rí ó ní wọ́n máa ń pẹ́ ṣe kíní kan ni wọ́n pẹ́ ṣe kíní kan wọ́n máa bí máa ń ṣe ni wọ́n bí máa dín ní lọ age of 40 years àṣàṣe rẹ̀ wà kọ́lọ́mọdé àmà wọ́n ní gbogbo eléyìí àwọn ẹlòmíà ní àwọn ń ta àwọn ń ṣoògùn àmọ́ àwọn èyí ṣoògùn ká lóòótọ́ gbogbo àwọn káyà yẹn wèrè yìí kìí ṣe lóòótọ́ kìí déèyàn bẹ́ẹ̀ ni kìí sì yí dànkan sérí àga fáwọn èèyàn wọ́n dànkan sága fẹ́lómi ndùkú báyìí ndìdè kò tó lálàáfíà mọ́ ẹ̀ńtọ́ next sí tó lè bá bàbá ológun yẹn òun ni wọ́n wá padà wá yẹn ní MD ayé tiẹ̀ náà padà bàjẹ́ ni tó lẹ́ni bá ṣe kà àlìjánu tí ọbẹ̀ ń sẹ́wọ̀n yóò dòdì ẹ̀ yóò padà bá tiẹ̀ náà jẹ́ tó lẹ́ni kò ní gbèsè wíṣẹ́ àfi kéṣù ọ̀padà gbẹ̀sán lára ẹ̀ ó ti wá rà lọ́wọ́ pẹ̀lú èso tí di kèfèrí lẹ́yìn náà yóò tó wá hàn wọ́n náà lè mà. ṣe rí àwọn oògùn kan bẹ tó jẹ́ pé gbogbo wa náà la gbà pé ọ̀dà irú àwọn èyí tí mo kà yìí àmọ́ àwọn kan bẹ nínú àwọn ìyá wa nílẹ̀ Yorùbá àti wa àyàtà ń bàbá wa kádà ń bẹ nínú àwọn lálàáfà wípé èmi yóò sọ oògùn kan oògùn funfun làwọn máa ń ṣe kíni làwọn máa ń ṣe àwọn níjà wò ó ní oògùn àṣírí bíbò làwọn máa ń ṣe oògùn ìtajà oògùn awọ́rò oògùn ìfẹ́ ìpè ká máa nífẹ̀ẹ́ òun níbi táwọn máa ń ṣe nìyẹn ẹ̀yọ́nú ṣé orí gbogbo yìí tó ń ṣe yẹn náà oyè ọ̀hún wà ràn lọ́wọ́ pẹ̀lú èṣù tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí wọ́n fẹ́ràn rẹ̀ Allah ló pè tó bá jẹ́ pé ọba ń wo owó ọlọ́run ní fabtagu indallahi rizqa ọlọ́run bá ní kó pè la hawla ló ṣe fowó wọ́n máa ṣàdúrà wọ́n máa ka Qur'an wọ́n máa ka Baqara ìmí àní òun òṣèkàfẹ́ nìkan òun fi kan kọ́sílé ẹni bá sì wá fẹ́ kọlu òun ní kó fẹ́ rí ko òun òṣèkà ó ṣèkà fún orúkọ òṣèkà àmọ́ òṣèkà fúnra rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ti pókò rẹ̀ nínú Islam ẹni bá ti ṣògùn wọ́n ti pókò rẹ̀ nínú Islam nítorí pé iye wa ń sì pé olóògùn kèfèrí ní máa ń ṣe kíni ní máa ń jẹ́ èyíkéyìí ògùn tó bá wù kó ṣe àwọ̀rò olóòṣèkà ọ̀ǹtajà àdìdànù kọ́síta ó lè wọ́ àwọn èèyàn wá ó sì wá wọ́ àwọn èèyàn wá wọ ṣọ́ọ̀bù wọn ra tí wọ́n fẹ́ rà ọwá lóòṣèkà kí ni wọ́n ń ṣe baálé ilé ó sì ra páálí toothpaste páálí 6 láìsí ìyàwó láìsí ìjọ ó sì kó délé màdámù ní kílẹ̀ fẹ́ fi ṣé bẹ́ẹ̀ ṣe ra páálí kan lánàá fáwọn ọmọ táwọn amúlẹ̀jì oṣù 6 láti lò ó ní kọ́dà àwọn òṣèré màgbà tó ń ṣe kí ni tó ń ra akọ ọmọgbà náà lóòótọ́ ògùn ló mú ìyá àlàájá yìí wá lóò òṣèkà kẹ̀ aṣọ 2000 oyé wọ́n tó ń sì wọlé ó sì kó 5000 lé lọ́wọ́ ó sì lóò ṣèkà eléyìí ká lè jìnà sí oògùn ìṣọ́ táàfin kọ́lé táàrí ìmọ́lẹ̀ sí ṣọ́ọ̀bù yẹn oògùn ẹbọ ni bẹ́ẹ̀ bá fẹ́ kọjọ́ máa tàdúrà ní ó ṣe oògùn táà máa so mọ́tò táà máa so mọ́dì táà máa so mọ́nù pàró oògùn ẹbọ ni tọ́ba fẹ́ kọ́ làwọn sọ kùrìsì lọ́ọ́ máa ṣe kíni lọ́ọ́ máa ka òǹdè oògùn ẹbọ ni àgbélépọ̀tà oògùn ẹbọ ni gbẹ́rẹ́ sínsín 7 9 fọ́rùn sọ́wọ́ oògùn ẹbọ ni gbogbo ẹni tí máa ń ṣe wọ́n ti pokọ̀ rẹ̀ ní Islam tọ́lọ́run ti ní iyyaka na'budu wa iyyaka nasta'in èmi ní kátẹ́ sìntàn náà ọ̀dọ̀ mi náà ní kẹ́ wá ìrànlọ́wọ́ wá lérí gbogbo bùkátà tẹ́ bá ṣe kí ni tẹ́ bá ní ọlọ́run gbé méjèèjì kalẹ̀ sílọ́run pèé fún bùkátà iyyaka na'budu ní sílọ́run wa iyyaka nasta'in ní pé wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀kọ́ ràn ọ́ lọ́wọ́ lórí àwọn ọ̀ṣòro tó bá ṣe kí ni tó bá ní wọ́n fi ní kí wọ́n fẹ́ sùn kàkà kùrù sí yù torí kábúrọ́ mọ́ ṣe wá mọ́júmọ́ wọ́n ní tàbá fẹ́ jáde ká ní bismillah tawakkaltu ala Allah torí ká mọ́ bá ṣàgbákò ń gbòòrò àdébì ti gbé gbogbo ìkalẹ̀ ọlọ́run ti gbogbo ìkalẹ̀ fún wa nídìí ká máa sùn kámára ká máa sùn kó mọ́ jìmọ́ gbogbo ẹ̀ náà pátápátá èmi ń bẹ tí ń jẹ́ òògùn kà tí ń jẹ́ òògùn ẹbọ èmi ń bẹ tí ń jẹ́ òògùn lásán tó jẹ́ pé ẹbọ ni ó lè má jẹ́ ká àmọ́ gbogbo ẹ̀ náà ẹni tí ń ṣe kà fún rẹ̀ náà kulluha ista'anatu bil jinn alhal kí làbáyọ kí n tó parí ẹ̀ òun náà ni pé sẹ́rù takhyil wọ́n pe sẹ́rù kan ní sẹ́rù takhyil òun làwọn máa ń pè ní idán tẹ́rí idán yẹn ó jẹ́ ìran nǹkan nínú sẹ́rù ni idán ìjọ wọn pè ní idán òun náà ni pé kẹ́nìkan kọ́ máa yọ ọ́nà lẹ́nu ẹni tí ń yọ ọ́nà lẹ́nu gbogbo aná mà pé bẹ́ẹ̀ bá ti yọ ọ́nà lẹ́nu ẹnu rẹ̀ ó jóná àbí ẹnu rẹ̀ wá jóná ajẹ́ pé iná ṣe ń jáde lẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ni tí ń jáde ọ̀tọ̀
ṣe kí ni táwa rí tí wọ́n pè ní sẹ́rù takhyili nìyẹn eléyìí ló ṣẹlẹ̀ sí anabi Musa alayhi salatu wa salam níwájú Fáráò Musa ó ní ẹ̀yin lè fẹ́ gbìjà Fáráò àwọn náà ní ìwọ ló fẹ́ gbìjà Ọlọ́run ọba tiẹ̀ náà. ọ̀yá dára káwò Musa ní ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ dára qala bal àlékú ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ dára fa idha hibaluhum wa isiyuhum Ọlọ́run ọba aláwa ní ọ̀pá àti okùn táwọn ológun Fáráò ní tí wọ́n nà kalẹ̀ yukhayyalu ilayhi min sihrihim síhìrù lọ́lọ́ ń pè. ní wọ́n ń dàrú mọ́ Musa lọ́wọ́ annaha tas'a ọwọ́ di ejò lójú Musa kìí sì ṣèjò fa'awjasa fi nafsihi khifatan Musa ẹ̀rù wọn ba Musa ní wọ́n ń gbà kúlìdà àwọn ọlọ́run wa sọ pé la takhaf má bẹ̀rù innaka antal a'la ìwọ ló borí lè ní ìwọ Musa wa aliki ma fi yaminika ọ̀pá tó wà lọ́wọ́ tiẹ̀ náà wọ́n náà jùlẹ̀ tẹ́lẹ̀kọ́ fún máa sọ́nà ó rí pé yóò gbé gbogbo wọn mi innama sọ́nà kaidu sáhìrì ètè àwọn ológun lásán ni kìí ṣe ju oríjìnà okùn àtọ̀pá ni wala yuflihu sáhìrù haythu ata ọlọ́ni gbogbo àwọn ológun ò ní jèrè wọ́n ò lè kí as-sahratu sujada nígbà ọ̀pá Musa wá balẹ̀ tán ó dejò ó wá bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn àlùpàyídà ìjò yẹn ó bẹ̀rẹ̀ sí gbé mi nígbà wá gbé mi kálọ́ àwọn ológun yẹn tí wọ́n sọ ọ̀pá dédò tí wọ́n sọ okùn dédò yẹn fàwọlì kẹsàárà tó sùn jẹ́dà ní bá fèrè kalẹ̀ fún ọlọ́run ọba Musa kọlu amanna bi rabbi Haruna wa Musa. àwa ti gbà pé ọlọ́run ọba òótọ́ tọ́ra Musa ń sẹ́ àti Haruna òun náà ni Allah Suratu Taha àyà 65 dé àyà 70 lọ́lẹ́ka wọ́n túbá. irú oògùn wo ni wọ́n ṣe nígbà yẹn irú oògùn wo ni wọ́n ṣe sẹ́rù takhyil oògùn kọjá pé ọ̀tọ̀ ni tá a rí ọ̀tọ̀ ni tí ń bẹ ńlẹ̀ nǹkan tó tóbi yóò máa kéré lójú rẹ nǹkan tó kéré yóò máa tóbi lójú rẹ ọ̀pá lọ́wọ́ ńlẹ̀ ejò ni wọ́n rí nǹkan tí ọ̀dà yóò máa jọ tó dáa. أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم àwọn wo ni wọ́n ń lo àlùpàyídà àwọn kèfèrí jẹ́ tẹ̀lé Fáráò náà wọ́n padà wá àmàna nínú àwọn àmàna táwọn wá sí irú ẹ̀ mọ́ ó lè bá àfà ní mọ́tò yẹn rí ta ò má wọ́rì tó bá di àárọ̀ lákọ̀ wá gbaṣẹ́ yẹn ó sì gbaṣẹ́ ọwọ́n sí mọ́tò 2.5 làwọn yẹn bá ná ní 7 million wọ́n sì kó 7 million lé lọ́wọ́ ó ní imam mo ti sẹ́ni 500,000 tún àkáǹtì mọ́tò yẹn ti lọ ọmọ náà láfa yẹn ọmọ náà lẹ́ni tó lọ lè bá sẹ́rù takhyili ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe ọlọ́run àbíọ́ èyàn tó kàn dìde lé tó lè kó sí kànga kànga kí ń rí ọ̀tọ̀ ní tí ń ṣe kí ni ọ̀tọ̀ ní tí ń rí èyàn tó kàn dìde lé jama tó bẹ̀rẹ̀ sí fọ́yàwó ẹ̀ létí tí ń gbáyàwó ẹ̀ lójú ojú ìyàwó rẹ̀ tọ́lọ́ fáyìn tẹ́lẹ̀ wọ́n ti saburú kan sí ojú ẹ̀ ti dìkan míì ní ojú ẹ̀ gbogbo àwọn tó wọ́n ń ṣẹ̀ṣẹ̀ sí tí wọ́n ní ẹ wá gbà ájò ni iná mu wà lọ́wọ́ ba ẹ má wọ́rì sọ́yẹ kí wọ́n wà lé ayé tó ṣe pé nínú ṣẹ̀ríà Islam ni pé gbogbo ẹni tí bá ń sàwọn ìṣègùn yìí nínú ṣẹ̀ríà hadduhu as-sayf tábà ń bẹ lábẹ́ ìjọba ṣẹ̀ríà wọ́n máa fà wọ́n jáde nínú ilé ni àtòníṣirò làákìrì àtòníṣirò takhyil wọ́n sì máa dájọ́ fún wọn wọ́n sì máa gé wọn lérí ẹni yà yẹn wèrè sọ́dà kó wọn náà sọ ayé ẹni tó gbọ́ ọmọ jáde yunifásitì oyé wọ́n sì yà wèrè ṣe ẹni tó yà yẹn wèrè sọ́dà kó wọn náà sọ ayé ẹni tó la ọkọ àti ìyàwó ó ní ó mú fọ́tò wa ó sì lẹ́ mọ́ra wọn ọkọ yìí wọn síra wọn fọ́tò ìyàwó àtọkọ ìfẹ́ yìí pọ̀ gúlógúlé yìí pọ̀ wọ́n sì lẹ́ papọ̀ wọ́n sì wé papọ̀ wọ́n sì fi kọ́gí àwọn méjì sì jà wọ́n sì túká
ẹni tó tún ẹni tó ti tú fámìlì ká sẹ́wọ̀n pé ọmọ àtọ àrọ́mọdọ́mọ láti tú káyé jọba nídìí gbẹ ṣẹ̀ríà Islam fọwọ́ sí kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣe ẹni tó bá fẹ́ kó oògùn mú alákọ̀ọ́kọ́ kóun náà kọ́ máa sọ̀gùn bọ́ọ̀ bá ti sọ̀gùn oògùn ní ṣe kíni oògùn ní mú ọ ẹlẹ́ẹ̀kejì oyè ó máa ka àṣìkárù sọ̀bá wal masa á fún àwọn ìmáàmù mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ó náà mọ̀ mú lọ́wọ́ ẹ̀ àwọn ni wọ́n wá sí photocopy rẹ̀ fáwọn jàmáà mọ́ṣáláṣí nítorí tó wà lé ò lè kárí wa Sheikh Said abidahullah àwọn wọn bá ṣètò rẹ̀ bọ́ bá ti kà á láàárọ̀ lẹ́yìn àṣùbá ọkà lẹ́yìn alásàrì oògùn oníṣekíni kò ní mú ọ tí wọn náà bá ṣe oògùn ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ máa ka bákọ́rà nínú lẹ́yìn chapter 2 ilé tó bá ti ń ka bákọ́rà àṣàṣì ò ní wọ bẹ̀ Ànábì ní ikra'u suratal Baqara Ànábì ní ẹ̀ máa ka bákọ́rà fa inna akhadhaha baraka orí ọmọ wọlé wa tarkaha hasra ẹni tí ó bá máa ka orí ọmọ bọ́ fún wala tastati'u al-batala as-sahra gbogbo àwọn tí wọ́n ń ṣàgùn síyàn tí wọ́n mú kọ yẹn lọ́lé ológun àrásí àṣàṣí abilu Ànábì ní kò ní wọnú létí bá ti ń ka Baqara Suratul Baqara ọmọ rẹ tó kí ó nìkan ọmọ kàálẹ̀ kan lọ́sẹ̀ aburú ní ṣe wá o lẹ́yìn náà wọ́n máa ka kùrìsíù púpọ̀ wọ́n máa ka fálákì púpọ̀ wọ́n máa ka násì púpọ̀ tó bá di pé ọ̀rọ̀ rẹ̀ lójútùmá wọ́n lè bá wọn àfa kí wọ́n ṣe rúkẹ́yà fún ọ mọ́lọ́dọ̀ àwọn ológun kan pọ̀fọ̀ fún ọ ọ̀fọ̀ ó ní ṣe pẹ̀lú èṣù àdúrà ó ní ṣe pẹ̀lú ọlọ́run ọba wa ẹnì kọ̀ọ̀kan wa à ń bẹ lọ́run pẹ̀lú agbára rẹ̀ ọwọ́ ayé ò ní tẹwa o ọwọ́ ayé ò ní tẹwa o àní tẹ́nìtìkà ìkà òsì ní tẹ́nìtà wa náà gbogbo tí wọ́n ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ àwọn míì ń bẹ tó jẹ́ pé wọ́n kéwú gbogbo tá à ń sọ yìí kì í ṣe pé fi ń ṣèkà kò yé ní o kò yé ní o ẹ̀ẹ́dẹ́lẹ́ àfa ẹ̀ mọ̀ wípé sí àfa sí babaláwo ni àbí ìmáàmù sí babaláwo lélẹ́yìn ni àbí stars